Jẹ́nẹ́sísì orí 22 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 22. Jákọ́bù sì ń lọ lé ọ̀nà rẹ̀, àwọn áńgẹ́lì Ọlọ́run sì pàdé rẹ̀. Nígbà tí Jákọ́bù sì rí wọn, ó ní, ogún Ọlọ́run ni èyí, ó sì sọ orúkọ ibẹ̀ náà ní Mahanaimu. Jákọ́bù sì ránṣẹ́ síwájú rẹ̀ sí Ísáù arákùnrin rẹ̀ sí ilẹ̀ Seiri, pápá oko Édómù. Ó sì rán wọn wípé, báyìí ni kí ẹ̀yin kí ó wí fún Ísáù, olúwa mi, báyìí ni Jákọ́bù ìránṣẹ́ rẹ̀ wí, mo ti ṣe àtìpó lọ́dọ̀ Lábánì, mo sì ti ń gbé ibẹ̀ títí ó fi di ìsinyìí. Mo sì ní màálù àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti agbo ẹran àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin. Mo sì ránṣẹ́ wá wí fún olúwa mi kí èmi kí ó lè rí oore ọ̀fẹ́ lé ojú rẹ̀. Àwọn oníṣẹ́ sì padà tọ̀ Jákọ́bù wá wípé, àwa dé ọ̀dọ̀ Ísáù arákùnrin rẹ̀, ó sì ń bọ̀ wá kó ọ. 400 ọkùnrin ni ó sì wà pẹ̀lú rẹ̀. Nígbà náà ni ẹ̀rù bà Jákọ́bù gidigidi, àjò sì mú un. Ó sì pín àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ àti àwọn ọ̀wọ́ ẹran, àwọn ọmọ màálù àti àwọn ìbákasíẹ̀ sí ipa méjì. Ó sì wí pé bí Ísáù bá kan ẹ̀gbẹ́ kan tí ó sì kọlù ú, ǹjẹ́ ẹ̀gbẹ́ kejì tí ó kù yóò là? Jákọ́bù sì wí pé, Ọlọ́run Ábúráhámù bàbá mi àti Ọlọ́run Ísákì bàbá mi, Olúwa tí ó wí fún mi pé, padà lọ sí ilé rẹ àti sọ́dọ̀ àwọn ará rẹ, èmi ó sì ṣe ọ́ ní rere. Èmi kò yẹ sí kíkíni nínú gbogbo àánú àti nínú gbogbo òtítọ́ tí ìwọ fi hàn fún ọmọ ọ̀dọ̀ rẹ, nítorí pé kìkì ọ̀pá mi ni mo fi kọjá Jọ́dánì yìí, nísinsìnyí èmi sì di ẹ̀gbẹ́ méjì. Èmi bẹ̀ ọ́, gbà mí lọ́wọ́ arákùnrin mi, lọ́wọ́ Ísáù, nítorí tí mo bẹ̀rù rẹ̀ kí ó má bàa wá láti kọlù mí tí ìyá ti ọmọ. Ìwọ sì wí pé, nítòótọ́ èmi ó ṣe ọ́ ní rere, èmi ó sì ṣe irú ọmọ rẹ bí iyanrìn òkun tí a kò lè kà fún ọ̀pọ̀lọpọ̀. Ó sì sùn níbẹ̀ lé alẹ́ ijọ́ náà, ó sì mú nínú ohun tí ó tẹ̀ ẹ́ lé ọwọ́ ní ọrẹ fún Ísáù arákùnrin rẹ̀. 200 ewúrẹ́ òun 20 òbúkọ, 200 àgùntàn òun 20 àgbò, 30 ìbákasíẹ̀ tí ó ní wàrà pẹ̀lú àwọn ọmọ wọn, 40 abo màálù òun akọ màálù 10, 20 abo kẹ́tẹ́kẹ́tẹ́ òun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ 10. Ó sì fi wọ́n lé ọwọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní ọwọ́ kọ̀ọ̀kan. Ó sì wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, ẹ̀yin ṣáájú mi kí ẹ sì fi àlàfo sí agbede méjì ọwọ́. Ó sì fi àṣẹ fún èyí tí ó tètè ṣáájú wípé, nígbà tí Ísáù arákùnrin mi bá pàdé rẹ̀, tí ó sì bi ọ́ wípé, títa ni ìwọ, níbo ni ìwọ sì ń rè, àti títa ni wọ̀nyí níwájú rẹ̀? Nígbà náà ni kí ìwọ kí ó wípé, ti Jákọ́bù ìránṣẹ́ rẹ ni, ọrẹ tí ó rán sí Ísáù olúwa mi ni, sì kíyèsí òun tìkára rẹ̀ sì ń bẹ lẹ́yìn wa. Bẹ́ẹ̀ ni ó sì fi àṣẹ fún ìkejì àti fún ẹ̀kẹta àti fún gbogbo àwọn tí ó tẹ̀lé ọwọ́ wọn ní wípé, báyìí ni kí ẹ̀yin kí ó wí fún Ísáù nígbà tí ẹ̀yin bá rí i. Kí ẹ̀yin kí ó wí pẹ̀lú pé, kíyèsí Jákọ́bù ìránṣẹ́ rẹ̀ ń bọ̀ lẹ́yìn wa, nítorí tí ó wí pé, èmi ó fi ọrẹ tí ó ṣáájú mi tù ú lójú. Lẹ́yìn èyí ni èmi ó rí ojú rẹ̀, bóyá yóò tẹ́wọ́ gbà mí. Bẹ́ẹ̀ ni ọrẹ náà sì kọjá lọ níwájú rẹ̀, òun tìkára rẹ̀ sì sùn ní òru náà nínú àwọn ẹgbẹ́. Ó sì dìde ní òru náà, ó sì mú àwọn aya rẹ̀ méjèèjì àti àwọn ìránṣẹ́bìnrin rẹ̀ méjèèjì àti àwọn ọmọ rẹ̀ 11, ó sì kọjá ìwọdò Jábókù. Ó sì mú wọn, ó sì rán wọn sí òkè odò náà, ó sì rán ohun tí ó ní kọjá sí òkè odò. Ó sì kù Jákọ́bù nìkan, ọkùnrin kan sì ń bá a jìjàkadì títí ó fi di àfẹ̀mọ́júmọ́. Nígbà tí ó sì rí pé òun kò lè dá a, ó fọwọ́ kàn án ní ihò egungun itan rẹ̀, ihò egungun itan Jákọ́bù sì yẹ̀ ní oríkèé bí ó ti ń bá a jìjàkadì. Ó sì wí pé, jẹ́ kí èmi kí ó lọ, nítorí tí ojúmọ́ mọ́ tán. Ó sì wí pé, èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ, bí kò ṣe pé ìwọ bá súre fún mi. Ó sì wí pé, orúkọ rẹ? Òun sì dáhùn pé, Jákọ́bù. Ó sì wí pé, a kì yóò pe orúkọ rẹ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísírẹ́lì, nítorí pé ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà, ìwọ sì borí. Jákọ́bù sì bí i, ó sì wí pé, èmi bẹ̀ ọ́, sọ orúkọ rẹ fún mi.
òun sì wí pé èéṣe tí ìwọ fi ń béèrè orúkọ mi, ó sì súre fún un níbẹ̀. Jákọ́bù sì sọ orúkọ ibẹ̀ náà ní Péníélì. Ó ní, nítorí tí mo rí Ọlọ́run ní ojúkojú, a sì dá ẹ̀mí mi sí. Bí ó sì ti ń kọjá Péníélì, òòrùn là bá a, ó sì mú kún ní itan rẹ̀. Nítorí náà li àwọn ọmọ Ísírẹ́lì kì í ṣe jẹ ìṣàn tí ń fà, tí ó wà ní kòtò itan, títí ó fi di òní olónìí, nítorí tí ó fọwọ́ kan kòtò egungun itan Jákọ́bù ní ìṣàn tí ń fà.